àjíkẹ́ ó di ìyàwó aláyọ̀ wọn lọ́wọ́ wọn bá ìkúnlé dání abẹ́ ìkúnlé lọ wọn lọ́wọ́ adúlọ́ tì ẹ́ congratulation wọ́n rí ire. Àjíkẹ́ ọmọ rí ẹ̀kọ́ àjíkẹ́ èmi lọ́jọ́ ayọ̀ ẹ́ ọjọ́ ayọ̀ ẹ́ ọjọ́ ayọ̀ ẹ́ èmi lọ́jọ́ ayọ̀ ẹ́ ọjọ́ ayọ̀ ẹ́ ọjọ́ ayọ̀ ẹ́ èmi lọ́jọ́ ayọ̀ ẹ́ ọjọ́ ayọ̀ ẹ́ ọjọ́ ayọ̀ ẹ́ Àjíkẹ́ èmi lọ́jọ́ ayọ̀ ẹ́ ọjọ́ ayọ̀ ẹ́ ọjọ́ ayọ̀ ẹ́. Ayamade bayo lọ́dọ̀ sumu, lábẹ́ òkúta o, lábẹ́ òkúta o. Ọmọ rẹ̀ là Àjíkẹ́. Ẹ̀tún jẹ́ àṣẹ fàájì fún. Ebáyọ̀, ẹni sọ wọ́n ọmọ náà ló ń láyà nílé. Ẹ̀ka tí yóò sọ ọ́. Ìyàwó tí kò wálé. Ìyàwó tí kò wálé. Àjíkẹ́ tí kò wálé. Ìyàwó tí kò wálé. Ó ti dàyà dé báyọ̀ pátápátá. Lóṣòro ìyàwó tí kò wálé. Ìyàwó tí kò wálé. Ẹbí lóṣòro ìyàwó tí kò wálé. Ìyàwó tí kò wálé. Bébà yọ̀ ti sọ owó ìbásọ̀rọ̀. Àwọn ẹbí ìyàwó kárẹ̀ wà kó lè wá.
gbọ́rọ̀ yẹn yẹ̀ wò dáadáa. Kò sí ohun tó dàbí ìfẹ́ láyé ń bí. Sùúrù òun la fi ṣọmọbìnrin o. Ó ti ṣúwájú Débáyọ̀ ọkọ ló ń jẹ́wúrẹ́ ìyàwó ẹ̀ ló ń jágùtàn. Bó o bá fi sùúrù sí pátápátá sí ìwúlò bá ṣọkọ tìyàwó ẹ̀. Ó gbọ́dọ̀ bínú ẹni máa ṣe bàbá tó bá ṣọkọ ìyàwó ọmọ làwọn wọn kì í bínú jọjọ. Àjíkẹ́ ló ní sọ bẹ́ẹ̀. You promised me you'd be there for me. You promised me you'd be there for me. No matter what I do, no matter what they say. You promised me you'd be there for me. Ọlọ́run fẹ́ mi o, Ọlọ́run fẹ́ mi o, Ọlọ́run fẹ́ mi o, òtútù mú mi àjíǹde. Ọlọ́run fẹ́ mi, Ọlọ́run fẹ́ mi, ara mi wá lọ́nà bọ̀ wáyé. Ọlọ́run fẹ́ mi. Ọlọ́run fẹ́ mi o, Ọlọ́run fẹ́ mi o, òtútù mú mi bọ̀ wáyé. Ọlọ́run fẹ́ mi, Ọlọ́run fẹ́ mi, ara mi wá lọ́nà bọ̀ wáyé. Ọlọ́run fẹ́ mi, mo ẹgbẹ̀rún máìlì o, nítorí olórí o. Mo ẹgbẹ̀rún máìlì o, nítorí olórí o. Ẹ bá mi kí lórí mi o, ẹ bá mi kàjì kẹ́mi o, ara mi wà lọ́dún o, Àjíkẹ́. Tọ́lá mi tí ọ̀nà tó lọ ń gbàgbé pàdé kí ṣe tó wà ní ìdí àgbà ìṣòro. This is consolidation, the consolidation. Adébáyọ̀, kò gbọ́dọ̀ jẹ ìwọ́n lápọ̀ ẹ̀. Wàhálà fi bá àpọ̀ àbí o. Wàhálà fi bá àpọ̀ àbí o. Ìbéjì méjì kọ́. Òwe mi jẹ́ ọ̀nà tó lọ dápàdé pàdé bísí tó wá bísí àdá. This is consolidation, the consolidation. Ìyàwó Adébáyọ̀ jọ̀rọ̀ fún mi, Àjíkẹ́. Adébáyọ̀ jọ̀rọ̀ fún mi, Àjíkẹ́. Consolidation. Débáyọ̀, ìlú tí mo rí yẹn ló jẹ́ consolidation.
Nàtí kàdélé ọmọ kàdélé ní òkòlè ìkòdó àtàmọ́ ọmọ ìlú pẹ̀lẹ́ àdélé ní òdu ní òdu ọmọ kàdélé ọ̀rẹ́ ní òdu ọmọ kàdélé ọ̀rẹ́ ní òdu àdélé sàbí òkòlè. Ọmọdélé ọ̀rẹ́ mi ní òdu. Kọ́kọ́rí ayẹyẹ adéwálé. Ọmọ abújì ayẹyẹ. Ọkọ ní ayẹyẹ adéwálé. Ọba Fújì ayẹyẹ. Olùkọ́ aṣáájú. Àrígbàdìdà sọ́jú lọ́mọdé ènìyàn. Kábíyèsí olúmọ. Nítorí ẹ̀yẹ ọ̀yẹ́ yẹ. Lele, 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 lele. Lele, 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 lele. Ọmọ Muhammadu, Muhammadu. Ọmọ Muhammadu, ọmọ Muhammadu. Wọ́n bí ìmáwó lẹ ọmọ Muhammadu. Wọ́n bí ìmáwó lẹ. Wọ́n bí ìmáwó lẹ. Ọkọ̀ Bọ́lájí máwó lẹ. Àná padà àmáyà. Àná wa ní Ìjẹ̀bú gbòmí oṣù. Àwọn tèmi Àyìndé wà sí wo. Àwọn akí pẹ̀lú ìdẹ́yọ̀. Muhammadu Muhammadu àwọn tèmi Àyìndé ọ̀gbọ̀n yìí o. Aláṣẹ Aviation International Aviation báwo lẹ lè Muhammadu. Aviation báwo lẹ lè Muhammadu. Ọmọ Muhammadu. Àjàmí ojú tẹ̀lé náà. Àjàmí ojú tẹ̀lé náà. Àjàmí àhàdé. Àjàmí àhàdé. Ojú tẹ̀lé náà. Àjàmí àhàdé. Ẹ̀dá mi jókòó rí ọ̀rẹ́ mi. Àjàmí àhàdé. Ojú tẹ̀lé náà. Àjàmí àhàdé. Ọba lẹ́ni níbi kan là á kọrí sí. Àjàní ojú tẹlẹ́kọ̀ olórin tiẹ̀ àgbọ̀dọ̀ ní ká má forí ẹ̀ kí irú wọn kì í gbẹ́gbẹ́ jáde lójoojúmọ́ owó ọkọ̀ Bọ́lájí agbọ́dọ̀ náà lábàjá fi Àjàní ìṣe fi
Bóyá délé mọ́mọ́ rẹ̀. Ọdí délé mọ́mọ́ rẹ̀ yó délé mọ́mọ́ rẹ̀ tó. Ọmọ bọ́lá ní kí wọ́n náà bí kí wọ́n náà bí bí. Oníṣọ̀ kí wọ́n náà bí kí wọ́n náà bí bí. Ọ̀rẹ́ mi yá kí pẹ̀lú ọ̀rẹ́ yá kí pẹ̀lú. Ọ̀rẹ́ mi yá kí pẹ̀lú ọ̀rẹ́ yá kí pẹ̀lú. Ọmọge ó yá ká lọ. 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 Àjàní ojú tẹ̀lé náà, délé ọmọ ọmọdé òun wà kọ́kọ́ lọ́jí. Sushi. What a good nice presence here, Dele. I want to call. I'm not going to do my own. Ọba lẹ́ni níbi kan náà kọrí sí. Èèyàn lè lémi ní Nàìjíríà tó tẹ̀lé bàbá mi. Kó bá mi gbájú, Prince Damola, ọmọ Adélẹ́bí, ọmọ Tadé níyàwó. Ọkọ̀ kẹ́mi lè rí ọmọ bọ́tawọ́ lọ́wọ́. Damola ọmọ onífẹ̀ẹ́ àbúrò ẹ̀ẹ́dájọ́ owó rẹ̀ bọ́. Ọmọ bá ní Damola ọmọ Tadé níyàwó mi ò ṣe wọn pa mí. Damola ọmọ onífẹ̀ẹ́ àbúrò ẹ̀ẹ́dájọ́ owó rẹ̀ bọ́. Ìfẹ́ nílé Odùduwà. Damola Adélẹ́bí láti bí délùú lọ́dọ̀. Mo kàrẹ́ Damola, ànáwó lọ́wọ́ kí ẹ. Bàbá ṣíṣe ẹlẹ́lẹ́, ọmọ ọdún ẹlẹ́lẹ́, ọmọ ọdún ẹlẹ́lẹ́, ọmọ ọdún ẹlẹ́lẹ́, ọmọ ọdún ẹlẹ́lẹ́. Bàbá olú apẹ̀kọ̀ sáyé mi o. Bàbá ẹni ẹgbẹ́ lọ́wọ́, àwọn ẹnikẹ́ni dẹ́nu. Délé ọmọ ọmọ pọ́dù. Bàbá ẹni kórè wá fún mi o, ẹni kórè wá fún mi. Délé, mo wà délé, ìwọ lọ máa rántí ẹ̀ ní òjò. Ẹni abísáyé láyé pa o, àbí ọyẹ láyé pa. Ṣọ́pá mi bájú, aláìlúwà nínú wa o, jòkó Abọ́lárì, kábíyèsí kọ́, àwọn tẹ̀mí ọmọbọ́lá ọ̀pọ̀ bá fi kí dáadáa. Délé. Owó ọkọ̀ Bọ́lájí, ọ̀dọ́ akí Adára àjà, ìjẹ́ gbogbo.
kó má mọ̀ sí kó tọ́ lọ láyé. Kó má báyà kó tọ́ lọ láyé. Wọ́n ní jìnnà kó mọ́ ẹ. Délé bàbá sọ́sì. Ọmọ bọ̀ ọmọdé délé. Ọmọ bọ̀ ọmọdé délé. Ọmọ bọ̀ ọmọdé délé. Ọmọ bọ̀ ọmọdé délé. Onímọ̀ ọmọ bọ̀ ọmọdé délé. Bàbá bàbá bá rú wà níjọ́ ọjọ́ba níjọ́. Adé bọ̀ ọmọ Ìbàdàn ṣẹ́ṣẹ́. Ọmọ Ìbàdàn ṣe. Ọmọ orí ẹ̀kọ́. Ilé ọmọ Ìbàdàn ṣe. Ẹgbẹ́ orí ẹ̀bà ti bàjẹ́. Àkọ́ní àdé, àkọ́ní àdé. Abúlé kàní yù. Ọkọ̀rú kàyà. Àjọpẹ́ àdé mi. Ọkọ̀rú kàyà. Àjọpẹ́ àdé mi. Rukiyatu, 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 olùwàyè ni araba mi. Ara mi ní àbọ̀wé, ọ̀kárí àwọn ẹ̀yà ara mi gbé. Ìwọ náà wà dáná lówó èyí ní fọmọ tiẹ̀. Ó yá ara mi lé o. Àmọ̀ pé àdé mi o. Àmọ̀ pé àdé mi. Ọmọ bí tura súnà. Ọmọ bí tura súnà. Àmọ̀ pé àdé mi o. Àmọ̀ pé àdé mi. Ọmọ mi lẹ́kọ̀ọ́, ọmọ bá ń kọ́lé, ga fáwọn mi. Àná torí ẹkù yóò ṣe. Ọlámídé kan ọmọ bá ń pálé. Orí ẹkù, tímọ́tímọ́ Pọ́fẹ́sọ̀ Ṣọlá. Èèyàn pàjáde ní fàábàrí ọmọ òṣèlú. Òṣèlú ní ẹ̀yọ́ pèmí àkíndé ní wàásù alábàbí. Kàfáàrù Ọlámídé kan. Ọkọ̀ Ṣọlá bèbí. Ṣìgbàmbá ìwé ẹ̀kọ́ ní ẹ̀yà mẹ́lẹ́dí.
ìwé kọ́kọ́ bí sí ní láyé ní ìlú Ọ̀yọ́ wọ́n wọlé mọ́rábá. Òṣèkọ̀dúkọ̀ ọ̀pọ̀lọ́lá ọ̀pọ̀lọ́lá mi nàgẹ̀rì ní ìlú Ìlọrin. Ọmọ nàgẹ̀rì ní ìlú Ìlọrin. Pẹ̀lú kúndínà kèrí. Pẹ̀lú títí olórí ẹgbẹ́ nílùú Ìlọrin. Ìlọrin kìí ààyè mímí ìlú tó yẹ lẹ́gún ẹsẹ̀ egungun lé wọn ọkọ̀ lọ́dọ̀ oúnjẹ gbogbo ọ̀rọ̀ tó rè é ìlú Ìlọrin ẹgbẹ́ mi kí abúdúrà ọmọ abúdúrà sàmì ìgbà mi gómìnà gbogbo kú àlàlà àkọ́kọ́. Ẹ̀pá mi kí sí lẹ́tọ̀, olórí ẹgbẹ́ mi sí lẹ́tọ̀, ẹ̀pá mi bẹ́bá délé. Ẹ̀pá mi kí Bọ́lá, Bọ́lá mi sàrù mi. Ẹni tó lómi ìbáwò kí ẹ. Bọ́lá sàrù mi Fàrúkù. Olórí ẹgbẹ́ gbogbo Kwara lápapọ̀ òkè. Kọ́lá tàbí ọlọ́ọ̀lọ́ ilé. Lára náà kèrì, kúdí náà kèrì, títí olórí ẹ̀fẹ́. Àbúrò ìbúra ìmọ̀ ọ̀gbẹ̀ olórí ẹgbẹ́ ẹbá kí sí nẹ́tọ̀ olórí ẹgbẹ́ mi ní ìlú Ìlọrin. Ẹ̀yin ọmọ kú wàrà ó tọpẹ́ o, ọmọ wàrà ó tọpẹ́. Ọpẹ́ ló já sí o, ọpẹ́ ló já sí o, ọmọ wàrà ó tọpẹ́. Ọpẹ́ ló já sí o. Kudira tu yoshe, kudira na keri, kudira na keri. Kudira keri, atuko.
àwọn ọba ṣàìdélé ìbùsùn máa kí mo bá délé. Ganiu ṣe kiri àwọn èèyàn bẹ́ẹ̀ lọ́wọ́ ojú àgbo. Abdulrasaki àwọn olè wọlé ọ̀gá. Àmì náà yẹ àméjì mi. Pẹ̀lú mi pé wọ́n dáka rí mọ́. Abdulrasaki abiwa pẹ̀lẹ́ bí orí ya lọ́tù. Rasaki bí ó ṣe. Adúwà ya bàbá òṣèré gbórí ló máa rí. Nígbà wà ládẹ́jọ́. Gbogbo yẹn kú àdúrótì. Orí ẹ̀kọ́ yóò ṣe é ní dúpẹ́. Rasaki. Aláàjìrà Rasaki. Ìlú ọkọ̀ bá ṣaṣọ́. Rasaki. Èèyàn ní ẹ lọ́jọ́kọ́jọ́ ọkọ̀ mi ń gbé bèbí. Ọkọ̀ mi lọ́tù ọkọ̀ débi ń gbé. Àbàtẹ̀jì rẹ̀ ọmọ méjì nítorí Àmínà. Àmínà kò mọ́ kí ẹ. Ajá mi lọ́tù àdúrà bàbá. Ẹ̀yin náà ẹ̀dá lọ́rù èyí fọ́mọ. Ajá mi náà wọ́n pẹ̀lú Rasaki mi. Abdulrasaki wà dá lọ́rù èyí fọ́mọ. Iwájú lójú kò ń gbé. Ẹrù wọn náà wọ̀ ní dànù bí ń gbé bẹ́bí. Bí ń gbé mi láàwọ̀ yìí, òṣè òbí ń gbé. Àwọn ìkíìtì gbé. Ó bẹ̀rẹ̀ ìwúre ló gbé nílẹ̀ àwọ̀ mi gbé bèbí. Ayé Abdulrasaki mò ń kí ẹ̀mí gbé. Àmínà tù mí. Wọ́n bẹ́ẹ̀ tó jẹ́ bí ọmọ méjì. Àmínà tù. Rasaki ló ní kí ẹ. Àmínà tù. Abdulrasaki brọ́dà tèmi àyíndé wá sí ìlú. Aláṣẹ Supreme Hotel mi báńkì kábíyèsí ilé Ègúsì ọba Adémọ́lá. Wọ́n bá mi kọ́ lóde ọba ṣòwò òṣèlú. Èjì inú Àtàdébáyọ̀ Adélábù. Débọ̀
ọmọ adéjọ àwọn tèmi àyìnlẹ mọ bọ ọlọmọ bí. ambassadọ tó lòdì ní máa pariwo ṣe ń wí ọmọ Babátúndé barrister national òkè ọkọ Babátúndé ẹnjìnà Lukumanu Táíwò máa gbọ́ bí ṣe ń wí. iye ọkọ kẹ́mi kẹ́mi bèbí. àbí sì káàrí inú súnmọ́ bí. ambassador Nurudeen ọmọ Babátúndé ambassador yẹ ṣe ẹkú àdúgbò lọ́tì ọmọ orí ẹkọ orí bá ń dúpẹ́ orí ẹkọ ní dúpẹ́ ọkọ̀ ni mo tún ṣáà níhà. Pastor National ọmọ òkè ọkọ̀ Babátúndé ẹnjìnà Lukumanu ọmọ Táíwò yìí ó ṣe ọkọ̀ Kẹ́mi bèbí. Ìjẹ̀bú Ifẹ̀ yìí ó ṣe. Rọ́dà mi, àdúrà yẹn á bàbá kò ṣe fẹ́ kórí ló máa rí. Ọ̀gá lọ́kọ̀ ẹni jẹ́ ẹ̀mú òde. Adé bí oṣù kó kí ẹ. Kákàfò, ẹgbẹ́ tó bá lọ ṣe Akílẹ̀ Ìjẹ̀bú. ẹnjìnà Lukumanu ọmọ Táíwò yóò ṣe Lukumanu ìlú Àbújá lọ́wọ́ wà Lukumanu ìlú Àbújá lọ́wọ́ wà Lukumanu ọmọ tí mo ṣe. Barrister National ọmọ òkè ọkọ̀ Babátúndé ìyẹn òyìnbó sí ibi ẹ̀ àdúrà ọba gbogbo yẹn ṣe. ìrókò ní bàbá igi Professor Ṣọlá ọkọ̀ Bukky bèbí abẹ́rẹ́ ní bàbá ọba ọ̀gá májíkàtà ní bàbá àgbẹ̀dọ́ orí ìrìn àwọn òní burú láyé ń bí. Lójú owó ń rí bàbá tó mẹ́wẹ́ mẹ́tò mọ́ kí ẹ kí ní àwọn Professor bí ó ṣe. ọmọ tàbí pọ̀jù gbogbo alágbó fi kí ìyẹn Professor gbé pọ̀jù mi. sọ bàbá mi jẹ́ mẹ́nu kú ọlọ́rọ̀ ẹ o àkì í bínú àláwùrọ̀. bàbá mi jẹ́ mẹ́nu kú ọlọ́rọ̀ wọ́n bínú ìyá gbogbo ìwé àwọn ẹ̀ka níhùn. Professor Adépọ̀jù sọ bàbá ní jẹ́ mẹ́nu kú ọ̀rọ̀ ẹ̀ o àkì í bínú àláwùrọ̀ o. Kí ni mo rà nígbà yìí? ọkọ̀ Bukky bèbí àṣírí ẹ̀kọ́ òní tú lójú ewé Professor Adépọ̀jù mi. Adépọ̀jù ìlú ọmọ máa ṣá o
Ipa oríta máa kó eriwo. Ọkọ̀ búkì bèbí. Àwọn oríta máa kó eriwo. Nípa ní ìgbà yìí ìgbà nígbà. Ìgbà náà sọ ìgbà lọ. Ìgbà náà bọ̀ ìgbà lálẹ́. Ìgbà kan lòdì lé kó ọkọ̀ lòdì lórí. Ìjà mẹ́kọ́lá ẹ̀sà àkúrò dákí. Ọlọ́run mẹ́kọ́lá ẹ̀sà àkúrò ní bàbá. Ìjọ òkúlé àwa ò lọ. Ìjọ òkúlé àwa ò lọ. Ayọ̀ká rí sí rẹ̀. Ewúrẹ́ yọjú àpò ìṣẹ̀fẹ̀ ọ̀dà ìjẹ́ mi. Ìjọba Májọ́lé ìjọba máa ṣe bí ẹ̀dùn ooo. Àyèdè àlọ́lá àwẹ̀ ẹ̀lú ìdá. Ayé Barrister National Ọmọjọ́lé. Professor. Ìyá òye kan sọ́ra. Ayé Barrister National mọ̀ kí ẹ̀wọ̀n káre sùìtì Ọmọtúndé. Professor lọ ní kí Professor tó bèwé bèbò. Ó forúkọ tẹ́wé ń jẹ́. Ó forúkọ tẹ́kọ̀ ń jẹ́. Barrister National ọkọ̀ Ọmọtúndé. Àdúrà ẹ̀ àwọn àgbà mi náà. Professor ló ní kí ẹ o. Ọkọ̀ sùìtì rí búkì. Bàbá òyìn márùn-ún. Ọmọ Adépọ̀jù. Ọ̀rẹ́ ẹ̀ta ní. Ọ̀rẹ́ orí ẹkùn mú kí ẹ káre àkọ́ni o. Olórí ẹni, olórí ẹni, olórí ẹni, olórí ẹni, olórí ẹni, olórí ẹni, Abdulwaidi. Ọmọ ṣokùn lọ. Ọmọ tẹ̀lé oníwà ìlú ẹ̀rẹ́ bí. Nínú bínú bẹ́ẹ̀ kọ́ òye. Wọ́n sì mí, wọ́n sì mí. Ó kí ẹ̀ tó sì mí, wọ́n sì mí. Òyìnbó rí tó sì mí, wọ́n sì mí. Òyìnbó ní kọ́sì, yàrá máa là, ọmọláṣà náà kápá, àjàwó ìsọ̀lọ́wọ́ lájàwó estate, ọmọláṣà náà kápá, kọ́sì, kókí ẹ̀ kọ́sì, kọ́sì, kókí ẹ̀ kọ́sì, kọ́sì. Àyíká mọ́ kí ẹ bọ́ sí mi. Àyíká mọ́ kí ẹ bọ́ sí mi. Yàrá máa là bọ́ sí mi. Yàrá máa là bọ́ sí mi. Ọmọ mi lẹ́kọ̀ọ́ tó ń bọ̀ àràbà mi. Ọmọ mi bí sí mi láyé. Ọmọ tẹ̀lé ayé lè máa sí ìwò.
Bàbá Dèbò ó ti lè tọrọ owó jù. Ìwà bàjẹ́ ó ti mọ́ ẹ lára ẹ má bá wí. Àwọn èèmọ̀ tẹ́mi mọ̀. Wọ́n ìṣó níjẹkújẹ èèyàn gidi lẹ́kùn. Àwọn ọ̀ṣọ́lá mìíràn àrùfù. Ọmọ Amusa ní ikú tọdún. Ekuni ka ni umi, ìṣàmọ̀ ọ̀bàjẹ́. Bàbá Dèbò ó ti lè tọrọ wọ́jú àti wọn náà. Ọmọ lọ kájà ó jẹ́ lọ ṣọ́ra. Etí inú. Mi ò máa má ṣe fún yín lọ́wọ́ ṣùgbọ́n ẹ wà bí professional. Olúwayé rẹ̀ ní ìfúnjì alábàbí. Ẹ máa ṣe bí ẹni ebi ń pa àyín lẹ́nu wá sí o. Ọmọ wa jẹun àbóyọ.
tó bá jọ ọmọ tó mọjú aṣẹ́pámọ́nú. Àyìnlé dídá rí ẹ̀ẹ́dẹ́ ooo. Arábàbí olówó ìyàlùmọ́. Ṣàṣeyàn ní ìfẹ́ ní ilé ìbá òfà sílé. Tẹ̀rù tọmọ ní ìfẹ́ ní lójú ẹni. Kéwà ní ọtí lè ta arábàbí. Gbogbo yìí ń tọ́kí. Adébọ́lá bẹ̀rẹ̀ ìdí ìsúnjì ọṣẹ. Àwọn kò fọwọ́ àdáàdì Abímbọ́lá. Àmọ́ pé pẹ̀lú tó yàn Ọdẹ́sànmí mi tó ìmọ̀ kí ìyàwó àwò Abímbọ́lá. Ọdẹ́sànmí pẹ̀lú Abímbọ́lá gbogbo yẹn kú àdúgbò ló ti bò dúpẹ́. Ọlámilẹ́kan agbádùn sí mi láyé mi o. Òní ẹ̀yọ́ òyìnbó bọ́tà àwọn tó fi Ọlámilẹ́kan àjẹwọ̀n pa àdúrà ẹ̀ àwọn àgbà o.